Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa. Mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ mà káàsán, etí tẹ́ ẹ mà fi ń gbọ́ wa ò ní dì. Bákan náà, ojú tẹ́ ẹ fi rí wa kò ní fọ́, àwa náà la ó máa wá, ẹ̀yin náà la ó máa bá o. Ikú kò ní wá gbé ṣe o. Gbogbo ọmọ Yorùbá, ẹ jáde kẹ́ wá gbé àṣírí tuntun. Àṣé lóòótọ́ ni pé gbogbo ohun tí bàbá Tinubu sọ pé kó má ṣe lòun padà wá ṣe nígbà ayé tiẹ̀. Gbogbo ohun tó pè ní èèwọ̀ lòun padà wá kó mọ́ra tó ń jẹ. Ẹ gbọ́, èwo nínú yín ló fún bàbá Tinubu níwọ̀ jẹ? Lọ́wọ́lọ́wọ́ báyìí àsìdégò bóyá lẹ́mọ̀ Ọmọyẹlé Sowore ó ti jáde, ó ti sọ̀rọ̀ kódà ó sọ̀rọ̀ ilẹ̀kùn lórí kíní, lórí bí bàbá Tinubu bó ṣe sọ fún bàbá Ọbásanjọ́ nígbà tó wà lórí ààrẹ wípé kò gbọ́dọ̀ declare state of emergency ní ìlú Èkó. Ṣé ká sọ pé ó advice bàbá Ọbásanjọ́ pé kò gbọ́dọ̀ declare state of emergency, pé torí tó bá declare state of emergency nílùú Èkó a jẹ́ pé òpin dé bá democracy nìyẹn. Èkó ò ní farare lọ, kò ní lọ nírọ̀wọ́ rẹsẹ̀. Ṣùgbọ́n ìyàlẹ́nu bẹ̀ ni pé bàbá Tinubu nígbà tó wà ní gọ́vnà Lagos State ló advice bàbá Ọbásanjọ́ bẹ́ẹ̀ wípé kó má declare state of emergency ní ìlú Èkó. Tó dẹ̀ jẹ́ wípé bàbá Ọbásanjọ́ ṣe kíni, ó gbọ́, ó tẹ̀lé, kódà ó rí i pé òun ṣe bẹ́ẹ̀ kó declare. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn mi, ó ṣe wá jẹ́ pé ìgbà tó dórí alábàáhùn tiẹ̀ làkàrà tú epo. Tó túmọ̀ sí pé ìgbà tó wá dórí bàbá Tinubu ni bàbá Tinubu kọ́kọ́ wo river sùsùsù, ó kọ́kọ́ declare state of emergency ní river. Bẹ́ẹ̀ ni, ó kọ́kọ́ declare state of emergency ní nǹkan tó ti sọ fẹ́ lò nǹkan pé kó má ṣe. Ara ẹ̀yin tẹ́ sọ pé Yorùbá máa ń lùlù máa jó lọ, mò ń wẹ̀yìn ẹ̀ nìyí. Tẹ́ ẹ bá ń gbọ́ tó máa ń sọ pé Yorùbá abánidá má báni débẹ̀, òun ni wọ́n. Ó ti bàbá Ọbásanjọ́ pé o kò gbọ́dọ̀ ṣe state of emergency. Now ìgbà tó wá kan èmi lẹ́kàn ẹgbẹ́ kìíní wa kíá, bàbá Tinubu sáré declare state of emergency ní ìpínlẹ̀ Rivers. Ṣé ẹ mọ̀ pé tó bá jẹ́ state of emergency nìkan ló declare kò bá má dùn mí o. Bẹ́ẹ̀ ni Ọmọyẹlé Sowore gẹ́gẹ́ bí a ṣe mọ̀ as former presidential candidate fún ẹgbẹ́ AAC, ó ti jáde, ó ti sọ̀rọ̀ lórí state of emergency tí wọ́n declare ní Rivers. Ìyẹn nìkan kọ́, tó tún wá jẹ́ wípé bàbá tún suspend the governor Rivers ìyẹn Siminalayi Fubara pẹ̀lú deputy ẹ̀ pẹ̀lú àwọn Rivers House of Assembly. Kí ló dé? Èèyàn mélòó ló wá kú lórí oyè? Ẹ jọ̀ọ́, ta ló tún kú lórí oyè nígbà tí bàbá ti lé gbogbo wọn, tó ti ní kí gbogbo wọn bá lè jókòó ná? Ṣé wọ́n fẹ́ tún àga ṣe ni? Ṣé wọ́n fẹ́ tún ọ́fíìsì kùn ni? Wọ́n ṣe suspend gbogbo wọn, àbí ká sọ wípé bàbá fẹ́ fọ́ọ̀lù ni? Ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́, gẹ́gẹ́ bí nǹkan tá a mọ̀, gẹ́gẹ́ bí constitution Nàìjíríà ntọ́ ti kọ síbẹ̀ ni pé kò tọ̀nà kí pírẹsidẹ́ǹtì kó declare state of emergency kó tún wá yọ gọ́vnà tàbí kó ní kí gọ́vnà lọ sinmi. Ṣùgbọ́n gbà tẹ́lẹ̀ bàbá Tinubu yìí, òfin ti change o, gbogbo nǹkan ti yí padà. Bẹ́ẹ̀ ni, ṣé èèyàn tó kìlọ̀ fún Ọbásanjọ́ pé kó má declare state of emergency lẹ́kọ̀ọ́ pé òun ló máa mú òpin wá democracy? Tó bá jẹ́ pé ìgbà tó wá di tiẹ̀ òun ló kọ́kọ́ ṣe é, tó fi ń jẹ́ kó yé yín wípé kò sára tí ò lè dá. Bẹ́ẹ̀ ni, kò sára tí kò lè dá. Ẹ wo Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bàbá Tinubu gbéjókòó wá fún yín ní pèsè ẹ̀yin máa fojú yín wẹ̀dẹ̀, máa fojú yín ṣe gèbánzá. Lọ́wọ́lọ́wọ́ báyìí
ó tiẹ̀ ti wá fojú wọrí dẹ́ndẹ́ ìyà ẹja ká àtẹ̀jíṣẹ́ mi yẹn jágbọ́ táwọn yẹn sọ bẹ́ẹ̀ nìkan jẹ́ kó wá pé ènìyàn lènìyàn máa jẹ́ that is the power olùwàwọ̀ agbára ni not democracy ìtàn sì ní parun láyé bẹ́ẹ̀ ni ìtàn kò ní parun láyé ẹ wo gbogbo wa la mọ̀ pé a ò gbàgbọ́ nínú wọn Nàìjíríà bẹ́ẹ̀ ni a ò gbàgbọ́ nínú wọn Nàìjíríà torí ẹ̀ la ṣe ń pariwo ẹ jẹ́ wo ìkan tún jẹ́ kó yé mi ó ní báwo ni Sowore ṣe lè máa mú ti Èkó pọ̀ mọ́ ti River ìpè kò sí nǹkan kan tó ń lọ lọ́wọ́ nígbà yẹ bàbá Ọbásanjọ́ tó fẹ́ fi wá declare state of emergency ó ní kò sí nǹkan kan tó ń lọ ó ṣe wá jẹ́ wípé títí River tó jẹ́ pé nǹkan ń ṣẹlẹ̀ lọ́wọ́ bàbá Tinubu dẹ̀ declare state of emergency ṣé yẹn ló wá fago bẹ́ẹ̀ wọ́n ní Sowore ti gbàgbé pé Ọbásanjọ́ padà declare state of emergency ní Èkìtì ìtàn ní parun láyé ẹgbọ́ ṣé lóòótọ́ ni wọ́n ní bàbá Ọbásanjọ́ padà declare state of emergency lẹ́kìtì ó dẹ̀ suspend the governor àti appointed general Olórin from Ogun State ṣé ká sọ wípé ẹ̀sìn iwájú ni bàbá Tinubu wò sáré ni torí picture yẹn ti ń clear o bẹ́ẹ̀ ni o picture yẹn ti ń clear bẹ́ẹ̀ nìkan tún jẹ́ kó wá ó ní àwọn arábí yóò ní tìjú ìkan tún sọ pé ó ní òun sì rántí dáadáa pé tó bá jẹ́ pé òun ni Fubara ni òun á ti gbéra tipẹ́tipẹ́ òun á ti tètè mú kó ẹ wo ẹ̀yìn rẹ̀ bàbá mi ó ti wá kọjá bẹ́ẹ̀ ó ti wá kọjá bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tún ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ jẹ́ gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ bẹ́ẹ̀ nìkan ní kó wá pé ṣe rí tó wà ńlẹ̀ yìí tó fi wàrántì state of emergency ṣó wàrántì ṣá àbí kò wàrántì ẹ jẹ́ ká wò ó bẹ́ẹ̀ ni bìkọ́jẹ̀ tún jẹ́ kó wá pé ọjọ́ wo la ṣe fẹ́ gọ̀ títí tá a máa fi gbà kọ́ máa ṣì wá darí pàápàá jùlọ gómìnà Fubara ọlọ́mbẹ́ o bẹ́ẹ̀ nìkan jẹ́ kó wá pé Fubara ò lẹ́nu rárá bẹ́ẹ̀ ni kò lẹ́nu nítorí pé is going now either he bend to Wike nínú kó submit sí Wike or kó fi orí àga sílẹ̀ bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wọ́n ní kó submit ọwọ́ agbára là ń lò lọ́wọ́ lẹ̀ Nàìjíríà ṣorílẹ̀-èdè nìyẹn níbi tí àwọn alágbára ti ń fi ọwọ́ agbára gbàgbára lọ́wọ́ ọmọ ènìyàn ẹ wọ ẹ̀yin yá mi bàbá mi ẹ bá mi like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ yàwọn èèyàn pé Yorùbá Nation ni o la fi sọ pé àwọn máa bẹ́ ọ̀bẹ ẹni bẹ́ṣú àtẹ́lẹsẹ̀ yóò máa bìnà gbogbo ẹni tó bá láwọn ní dé ó máa láwọn ní dé bá God bless Yorùbá Nation ó dàbọ̀.